dé sí Yorùbá o ọmọ aláyé kíní ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n fẹ́ fi gbọ́dọ̀dé wọ́n bá lè fẹ́lẹ́ bí wọ́n kò lè fún wájà wọn tó kọ́ ló fún wa mú. Ọgbọ́n tí wọ́n gbọ́dọ̀ tó wọ́n délé ọ̀la ọgbọ́n náà ló tún padà wá sí ilé wọn mọ́lẹ̀ o. Àwọn tí wọ́n ti ń ṣọ̀tá lọ́jọ́ tó ti pẹ́ tó padà wálé ní à ń fọwọ́ lù sẹ́yìn o. Yorùbá yóò bí iná ayé Yorùbá rúrú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá Yorùbá sọ̀rọ̀ àwọn tí bọ́ọ̀lù fáráyé gbá. Wọ́n bá bá wọn sókè wọn tún bá wọn tún sálẹ̀. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gbé kúrú. Àwọn tí adìsẹ́jọ́ ti ti dẹ́ ní àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí ẹbọ rẹ̀ mú bọ̀ ìṣọ́ ilẹ̀ o. tó ẹ káalẹ́ o ẹ káàsán ẹ káàárọ̀ níbi gbogbo tẹ́ bá ti láǹfààní láti máa rí mi. adúpẹ́ òkun ẹ kú iṣẹ́ látàárọ̀ ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Ilẹ̀ ọ̀kẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí aláàbò òkú ó lè rìn kádé ọba àgbàdá bí ẹni yẹyẹ ọba dàrú balẹ̀ àjọ yẹyẹ ó ti ti pa ìkàlẹ́ ló mọ́ ẹ̀ka òkọjà ìgbẹ́yẹ ọba kò bá kó ojú Olódùmarè ló ti gbàgbọ́ lọ́wọ́ àjẹ yẹyẹ. Yorùbá ronú Yorùbá. Iṣẹ́ kì í dédé iṣẹ́ kí ló dé tẹ́ ẹ fi rí mi lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ kájọ yànnàná ẹ̀ kí ni mo mú wá fún yín lálẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi pátápátá ni mo kí yín lẹ́ṣọ̀ mo kí yín tológun ọ̀rọ̀ tó ń jà ràìràì nílẹ̀ náà ni mo fẹ́ kájọ dá sí ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń jà nílẹ̀ náà ni àwa ọmọ Yorùbá kí ló fà á tó fi jẹ́ wípé ìlú wa a ní ìlọsíwájú kí ló fà á tó fi jẹ́ pé ìlú wa kò sí ìtẹ̀síwájú kankan kí ló fà á tó fi jẹ́ wípé gbogbo bá a ṣe ń ṣe làálàá tó ìlú wa Nàìjíríà kò sí tẹ̀síwájú àfẹn tó bá fẹ́ parọ́ tó bá fẹ́ sọ nǹkan tí ojú rẹ̀ kò rí ni yóò sọ wípé ìlọsíwájú wà lọ́nà ibi tó bá ti jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ibi tó bá ti jẹ́ wípé ìmọ̀tara ẹni nìkan wà ìlú tó bá ti jẹ́ wípé wọ̀bìà ojúkòkòrò gbogbo rẹ̀ pátápátá ló kún bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ ní ìlọsíwájú ẹ̀yin náà sọ fún mi ẹ jẹ́ ká ti bi ìṣáná ká kíyèsí oògùn à ń pariwo aláwọn politician àwa gan fúnra wa ṣáwa kọ́ ni politician ni nǹkan tẹ́lòmíì ń ṣe ó burú ju ti politician lọ nígbà tá a bá ń pariwo politician àwọn Yorùbá bọ̀ wọ́n ní ilé láti kẹ́ṣọ̀ ròde gbogbo àwọn èèyàn pátápátá tó ń gbọ́ mi pátápátá ni mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kájọ yànnà náà àwọn nǹkan kan lórí ètò tòní ó ṣọwọ́ ọ̀rọ̀lẹ́ ó ṣọwọ́ alẹ́ ó ṣọwọ́ àárọ̀ níbikíbi tẹ́ ẹ bá wà alẹ́pẹ̀lẹ́ náà lọ́rọ̀ ìṣètì torí mo mọ̀rọ̀ kékeré kan wá tí mo fẹ́ kí obìnrin ọmọ ádámọ̀ kẹ́ ẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ la etí inú sílẹ̀ kẹ́ ẹ gbọ́ mi kí ni nǹkan tí mò ń sọ kí ni nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ ṣáà mọ̀ pé mi kì í dédé yọ tó ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa onílé
sọ fàlejò, àlejò kò sọ fónílé ẹ wá nǹkan fìdílé tàbí kẹwàádìí fi nǹkan lé kájọ gbádùn ètò yìí. tó wọn ní kí n gbóhùn sókè. mo kí gbogbo yín tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí. Yẹmí ẹ̀mí ọlá ẹ̀gbọ́n mi láti kàtà mú kí yẹn káàbọ̀. Ọláyẹmí ọlọ́ládé àríkẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ṣọlá ọmọlànà kí n kẹ káàbọ̀. Rachel Bọ́láńlé gbogbo yín pátápátá ni mo kí. Sunday Bámigbádé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Fúnmiláyọ̀ Ọlábísí ẹ káàbọ̀ sórí ètò. Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babálẹ̀yẹ ẹ káàbọ̀ sórí ètò. Ṣọlá ọmọlànà king ẹlẹ́ǹdẹ̀kùn gbogbo yín pátápátá ni mo kí. Fọlákẹ́ Ọlọ́run ní Ṣọlá gbogbo yín ni mo kí. Adéwálé káàbọ̀ sórí ètò. Mi lákòókò púpọ̀ tí mo fẹ́ fi sọ̀rọ̀ lónìí. Ìwọ̀nba tí mo fẹ́ sọ ení ìṣọjọ́ Monday kì í ṣe ìṣọjọ́ Sunday. Àmọ́ ṣe mọ̀ wípé ọ̀rọ̀ tó ń dùn àgbà ọ̀rọ̀ tó ń dùn àwo òun náà la ṣe jáde wá sórí ètò tá a ní káwa náà sọ kankan kẹ́yìn èèyàn wa tẹ́ ń gbọ́ wa. Akínkúyè ẹ̀gbọ́n mi láti ìlú Canada mo kí yín kí yín ṣàlàfíà lẹ́wà. Dayọ̀ Ṣógúnlẹ̀ mo kí yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí ẹ máa share nítorí pẹ́pẹ́ yẹn ó gbọ́mọ tàn lálẹ́ tèmi nǹkan ó gbé nǹkan àánú. Àwọn nǹkan kan tí mo fẹ́ sọ tí mo fẹ́ yànnàná lórí ètò yìí lónìí mo fẹ́ kájọ farabalẹ̀ kájọ gbádùn rẹ̀ díẹ̀díẹ̀ náà ni. Mi ní pẹ́ púpọ̀ pátápátá ìbòyá kí n lo 30 ìṣẹ́jú àbí 45 minutes kí n sáré fi sọ àwọn nǹkan kan. Ojúkòkòrò àti wọ̀bìà ọ̀rọ̀ kàǹkà. Ojúkòkòrò lè jẹ́ nǹkan tó kéré ó lè jẹ́ nǹkan tó tóbi. Wọ̀bìà náà ó fara pẹ́ ojúkòkòrò ìmọ̀tara ẹni nìkan. Ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ nílùú wa ní Nàìjíríà. Ẹ̀kọ́ oníkálukú ó bẹ̀rẹ̀ láti inú ilé. Ẹ wò gbà tá a bá bímọ ní kékeré tá a bá bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ wa. A bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ pé kó má jalè. A bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ pé kó má parọ́. A bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ pé kó má hùwà ìbàjẹ́. A bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ ní ìlànà òdodo ìlànà tó jẹ́ ìlànà t'Ọlọ́run. A bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ bí ó ṣe ṣoríire. A bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ bí ó ṣe yege. A bẹ̀rẹ̀ sí ń kọ́ ọmọ bí ó ṣe jẹ́ pé òun ni ó tayọ láwùjọ àwọn ọ̀rẹ́ rẹ̀. Nǹkan kan ń dà wá láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ojúkòkòrò, wọ̀bìà àti ìmọ̀tara ẹni nìkan. Báwo ni ìlú ṣe fẹ́ lọ síwájú nígbà tó jẹ́ pé ojúkòkòrò, wọ̀bìà, ìmọ̀tara ẹni nìkan? Ẹ wo àwọn tó ń gbówó ńláńlá tó ń gbówó pamọ́ sínú ilé. Ẹ sọ fún mi owó tó jẹ́ pé gbogbo ìlú ó tó gbogbo ìlú ṣoríire. Ẹnìkan ló ṣe wá gbé owó náà ó gbé pamọ́ sínú ilé billions of naira. Kí ló fẹ́ fi ṣe? Bàbá gbogbo kìràkìtà láti dórí ìjọba kì í ṣe wípé wọ́n fẹ́ túlù ṣe. Gbogbo kìràkìtà láti dórí ìjọba kì í ṣe wípé ẹ fẹ́ dá mẹ̀kúnnù ẹ fẹ́ sọ mẹ̀kúnnù dọlọ́lá. Àmọ́ oníkálukú tara ẹ̀ ló ń dù. Bápò tèmi ò ṣe kún bápò tí ẹ ò ṣe kún bápò tèmi ò ṣe kún bápò kí ló dé? Kí ló dé? À ń bó politician àwa gan fúnra wa. Ẹ jẹ́ kí n ṣe example nǹkan kan fún yín. Ìròyìn kan tẹ̀ mí lọ́wọ́. Wọ́n ní arábìnrin kan ṣiṣẹ́ nílé iṣẹ́ kan. Wọ́n nígbà tó ń ṣiṣẹ́ ilé iṣẹ́ náà ó resign kúrò nílé iṣẹ́ ó lóun ò ṣiṣẹ́ mọ́. Nígbà tí ó ṣiṣẹ́ mọ́ ṣe mọ̀ pé company ló ṣí àkáǹtì tí wọ́n ń sanwó sí fún. Nígbà tí wọ́n ṣí àkáǹtì ń sanwó sí nígbà oṣù 5 tó ti lóun ò ṣiṣẹ́ mọ́ ó sì ń gba sálárì nínú àkáǹtì. Ṣé ń gbọ́ nǹkan tí mò ń sọ? Ó sì ń gba sálárì nínú àkáǹtì. Kí ló dé tí ò lè pe company náà wípé òun ti resign lẹ́nu iṣẹ́ òun ò ṣiṣẹ́ mọ́ àmọ́ sálárì sì ń wọnú àkáǹtì? Bó bá fẹ́ jọmọ Nàìjíríà rere tó fẹ́ jẹ́ ẹni tó jẹ́ wípé ó bẹ̀rù Ọlọ́run, kí ló dé tí ò lè pe ilé iṣẹ́ wípé òun ti resign àmọ́ owó sì ń wọnú àkáǹtì òun títí tó fi gbowó oṣù 5? Nígbà tó wá yá làwọn ọ̀gá ilé iṣẹ́ náà wá mọ̀ wípé arábìnrin ó sì ń gba sálárì lọ tó dẹ̀ ti kúrò lẹ́nu iṣẹ́. Ìjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? Kò rò àwọn ẹni tí ó pa lára. Mánéjà ilé iṣẹ́ kò rò tiẹ̀. Kò rò ti accountant ilé iṣẹ́. Kò rò ti àwọn lọ́gàlọ́gà.
àmọ́ ó sì ń gbowó náà. Kí ló dé? Ojú kòkòrò tá à ń sọ. Gbogbo ẹ̀yin tẹ̀ wá ń lo èbò pátápátá, níbo lorú nǹkan bẹ́ẹ̀ ti lè ṣẹlẹ̀? Níbo lorú nǹkan bẹ́ẹ̀ ti lè ṣẹlẹ̀? Gbogbo ẹ̀yin tẹ̀ wá ń lo èbò pátápátá tẹ́ ẹ mọ̀, ó sì ń gba sálárì lọ. Ṣé ká sọ wípé condition tí Nàìjíríà wà ló sọ di èèyàn bẹ́ẹ̀ ni, àbí ká sọ wípé ojú kòkòrò tiẹ̀ gangan òun ló fà fúnra ẹ̀? Ẹ wò, oníkálukú wọ́n bẹ̀rẹ̀ sí ń ti ọwọ́ bọ nǹkan tí ò yẹ kan tọwọ́ bọ̀. Gbogbo owó tẹ́ rò bẹ́ẹ̀ ń rí, àwọn tó ń gbówó sí ibojì òkú tó ń gbówó pamọ́, kì í ṣe pé ń gbówó pamọ́ síbẹ̀, ẹ̀yin lẹ̀ fúnra. Ẹlòmíì àṣírí ajé ló ṣe, èyí tí wọ́n pè ní oògùn owó gidi òun náà ṣe. Nàìjíríà, náírà là ń tẹ̀ jáde ní Nàìjíríà, kì í ṣe dọ́là. Bóò ni wọ́n ṣe fẹ́ rí gbogbo dọ́là tí wọ́n gbé pamọ́ síbẹ̀ yẹn? Ẹ̀já bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni Tàòhídì Ọlálékan ọmọọlá Àlàjí, wọ́n ti gbàgbé wípé àwọn máa kú lọ́jọ́ kan. Wọ́n ti gbàgbé. Ìlú tó yẹ pé kò sí ìfẹ́ láàrin ara wa, ẹ̀yin ẹ̀já bára wa sọ̀rọ̀. A kàn ń bára wa ṣọ̀rẹ́ ojú lásán ni, kò sí ìfẹ́. Kí ni wọ́n ń pè ní ìfẹ́ gan? Èèyàn mélòó ló nífẹ̀ẹ́ ara rẹ̀ dénú? Mo lọ sí ìlú kan láìpẹ́ yìí. Mo ní àǹfààní láti gbọ́ èdè wọn. Nígbà tí mo débẹ̀, arábìnrin kan ń pe àǹtí rẹ̀, ó ń pè lórí fóònù. Nǹkan tó ń sọ lédè wọn ni wípé àǹtí ẹ máa bọ̀ ń bì, iṣẹ́ wà ń bì, ẹ wá ṣe. Ọmọ Nàìjíríà ò ní láíláí pè ẹ́ pé kó máa bọ̀ nílùú kan pé kó wá ṣiṣẹ́ ń bẹ̀ láíláí. Condition méjì ló fi lè pè ẹ́ pé kó wá ṣiṣẹ́ ìlú kan. Bóyá ó fẹ́ ṣe visa fún ẹ tó jẹ́ pé ó máa rówó lórí visa, tó máa rówó lórí visa tó fẹ́ ṣe fún ẹ, tó fẹ́ gba 10 million lọ́wọ́ ẹ, tó máa rówó lórí visa, á pè ẹ́ wípé kó máa bọ̀ kó wá ṣiṣẹ́ ń bẹ̀. But a nífẹ̀ẹ́ ara wa. Àwọn èèyàn wà nígbà tá a ti máa ń gbọ́ pé Amẹ́ríkà ò dáa, Amẹ́ríkà ò dáa, Amẹ́ríkà ò dáa. Over 20 years, 30 years ago lèmi fúnra mi ti ń gbọ́ tán l'Amẹ́ríkà ò dáa. Amẹ́ríkà ò dáa, àwọn èèyàn ń kọ́lé. Amẹ́ríkà ò dáa, àwọn èèyàn wá ń ralé sí Nàìjíríà. Àwọn èèyàn wá ń gun mọ́tò Nàìjíríà. Ẹ̀dẹ̀ l'Amẹ́ríkà ò dáa. Amẹ́ríkà bá fẹ́ dáa ńkọ́? Amẹ́ríkà ò dáa, àwọn tó wà ń bẹ̀ ò kúrò ń bẹ̀. Wọ́n ní London ò dáa, àwọn tó wà ń bẹ̀ ò kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ lómi bá fẹ́ wá láti Nàìjíríà wá sí Amẹ́ríkà, bó fẹ́ wá sí London, wọ́n á máa pè pé kò sí nǹkan kan ní Amẹ́ríkà, kò sí nǹkan kan ní London. Kí ló dé? Àwọn kan sọ wípé nǹkan kan tí mo fẹ́ sọ, mo gbọ́ ẹnìkan sọ nǹkan kan jọ sí. Ó ní kán kó àwọn òyìnbó láti London àbẹ́ láti Amẹ́ríkà, kán kó wọn wá sí Nàìjíríà. Kán wá kó gbogbo Nàìjíríà, kán kó wọn lọ sí London àbẹ́ Amẹ́ríkà. Tó bá di lẹ́yìn oṣù márùn-ún, ẹ wo bí Nàìjíríà ó ṣe rí, kí wọ́n wo bí Amẹ́ríkà ó ṣe rí. Ó dá mi lójú pé àwọn èèyàn tán kó láti Nàìjíríà, àwọn náà ni wọ́n ó da Amẹ́ríkà rú. Ẹ wo lọ́wọ́ àwọn òyìnbó tí wọ́n bá kó láti Amẹ́ríkà tí wọ́n kó wá sí Nàìjíríà, àwọn gangan ló máa tún Nàìjíríà ṣe. Àwọn èèyàn tó ń bẹ nínú bẹ̀ náà, àwa náà ló ń dára wa láàmú. Àwa náà ló ń dára wa láàmú. Ìlú tó jẹ́ pé kò sí ìfẹ́, ìlú tí ó sọ pé òfin wà, òfin ò fìdí múlẹ̀, ìlú tó jẹ́ wípé aláre ó ń dẹlẹ́bi, ẹlẹ́bi ó ń daláre, ìlú tó jẹ́ wípé corruption ti gba gbogbo ẹ̀ pátápátá. Corruption ó ti gba everywhere. Béèyàn bá pààyàn báyìí, bó bá lówó lọ́wọ́, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n á sọ pé human right, human right, human right. Ṣé human right náà ṣì wà? Kí ló ń jẹ́ human right gan? Ṣé human right, ṣé Nàìjíríà láti ń claim human right? Ẹ sọ fún mi, ṣé Nàìjíríà láti ń claim human right? Gbogbo àwọn tẹ́ ń wò tó jẹ́ politician lénìí tí wọ́n ní owó lọ́wọ́, kì í ṣe pé owó náà wà lọ sídìí ìjọba, agbára náà wà lọ, ipò àti agbára. Wọ́n mọ̀ ọ̀nà bó ṣe ń rówó wọn, oníkálukú ló mọ bó ṣe ń rówó ẹ̀. Ipò àti agbára òun náà wà lọ sídìí ìjọba. Wọ́n fẹ́ jókòó káwọn náà bẹ̀rẹ̀ sí ń control, kán máa pe Amẹ́ríkà, kán máa pe London láti Nàìjíríà ń bẹ̀. Ẹ wo ayé táwọn olówó wa ń jẹ ní Nàìjíríà. Gbogbo àwọn tó wà lẹ́nu iṣẹ́ ìjọba, ẹ wo ayé, àwọn tó ń kó wa jẹ ní Nàìjíríà, ẹ wo ayé tán ń jẹ. Bẹ́ẹ̀ bá mọ ayé tí wọ́n ń jẹ, inú yàrá wọn ni wọ́n máa wà, kán máa ti control obìnrin tán wò lórí tẹlifíṣàn. Wọ́n á ní kán lọ gbé wá fún wọn.
wọ́n wà nínú yàrá wọn, wọ́n á dẹ̀ gbé fóònù, wọ́n á dẹ̀ máa control kán lọ gbé obìnrin tó dáa báyìí kán lọ gbé wá fún wọn. Ipò àti agbára náà wá káàkiri, kì í sọ̀rọ̀ owó. Oníkálukú ló mọ bó ṣe ń lówó ẹ̀. Gbogbo owó tẹ̀ ń wò táwọn EFCC ń gbà, táwọn kìnnì kan ń gbà, tán ń bówó ní ẹlòmíì lẹ́rọ̀ owó fúnra ẹ̀ nínú ilé. Kì í ṣẹ̀rọ tó ń tẹ owó ni mò ń sọ, ẹ ti mọ nǹkan tí mò ń sọ, tó ń pọ owó. Ẹnìkan ń bá mi sọ ní ọjọ́ kan, ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó ní ó yẹ kán ṣe nǹkan tán ṣe ní India kán ṣe fún Nàìjíríà. Mo ní kí ni? Ó ní kán dédé jí láàárọ̀ ọjọ́ kan, kán dẹ̀ change gbogbo Nàìjíríà pátápátá. Mo ní kò ṣeé ṣe, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé bọ́n bá change owó Nàìjíríà lénìí, nǹkan tán gbé sílé tó ń pa owó fún wọn á tún pọ̀ dọ́là jáde. Ṣé fẹ́ change dọ́là ni? Báwo lẹ ṣe fẹ́ ṣe? Bọ́rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn. Ọlọ́run ọba Èdùà nìkan ló lè sọ̀kalẹ̀ tó lè bá wa tún Nàìjíríà ṣe. Ẹ̀yin ẹ wo àdúrà tí redemption camp ń gbà lójoojúmọ́. Ẹ wo àdúrà tí Deeper Life ń gbà lójoojúmọ́. Ẹ wo àdúrà tí MFM Mountain of Fire Miracle Ministry tó ń gbà lójoojúmọ́. Ẹ wo Lagos Ibadan Expressway, ẹ wo iye church tó wà ńbẹ̀. Ẹ ń bá rìn sásìkò tó bá ń ṣe service ní redemption camp tí MFM ń ṣe tiwọn, ó dàbí pé àwọn Deeper Life náà wà lérí abẹ. Ẹ rí i pé kò síbi tẹ́ máa gbà kọjá, ẹ lè rọ́nà lọ. Ṣé gbogbo àdúrà tó ń gbà, ṣé àdúrà náà ò gbà ní ká sọ ni àbí báwo? Ṣé ká láwọn àdúrà náà ò gbà ní ká sọ ni àbí báwo? Ẹ̀yin ẹ wo ti Canaan Land, Oyedepo, ẹ wo àdúrà tó ń gbà ń bẹ̀ lójoojúmọ́. Kò sí bí ẹ ṣe máa lọ redemption camp tí wọ́n ní gbàdúrà fún Nàìjíríà. Bẹ́ẹ̀ bá wo MFM, kò sí bí ẹ ṣe máa dé MFM tí wọ́n ní gbàdúrà fún Nàìjíríà. Kò sí bí ẹ ṣe máa dé àwọn churches tí wọ́n ní gbàdúrà fún Nàìjíríà. Ẹ wo àwọn ilé ìjọsìn tí wọ́n ti ń ké pe Ọlọ́run lójoojúmọ́ pé kí ìlú Nàìjíríà kò dáa. Àmọ́ kí ló fà á? Pàpà síbẹ̀síbẹ̀ náà ṣe ló ń lọ sẹ́yìn náà ni. Ẹ wo àwọn chief imam, ẹ wo àwọn mọ́sálásí tí wọ́n ti ń ké pe Ọlọ́run lójoojúmọ́. Oníkálukú ló ń gbàdúrà pé ìwọ Ọlọ́run jẹ́ kí ìlú Nàìjíríà dáa. Sísítà mi Yẹmí Àdìgún mo rí yín, Princess Ṣadé mo rí yín, ọ̀rọ̀ ló ká mi lára. Unique Queen ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé tẹ́ bá mi ṣe àyè. Kí ni nǹkan tí mò ń sọ? Ẹ wo bí tán ti ń ké pe Ọlọ́run lójoojúmọ́. Ṣé ká sọ pé àdúrà ò gbà ni àbí báwo ni? Nǹkan kan tí mo sì rí òun náà ni wípé ìlú tán bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, bóòlù lọ síwájú ṣe fẹ́ bá lù náà, bóòlù àdúrà ṣe fẹ́ gbà ń bẹ̀ torí Ọlọ́run. Ẹ wo nǹkan tán láwọn Boko Haram ń ṣe. Ṣèbí èyí tá a rí ni tàwọn Boko Haram tá a rí. Giwa Shuaib, when those prayers are accepted, but we can't just sit down and watch them. We need to act. Bẹ́ẹ̀ni, Àwíṣẹ̀dàpọ̀ Ọláfárẹ́, wọ́n ní gbogbo wọn ní olè pátá. Everybody ló lè. Everybody. Kò dìgbà tó o bá tó gbébọn, kò lọ rọ́ọ̀bù, kò tó dolè. Bó o bá ti fi òdo 2 àbí 3 tó fi kún 1,000 tó di 1 million, ó ti dolè. Ẹ wo ojú arábìnrin tí mo sọ. Arábìnrin tí mo sọ yìí, tí mo ló ń ṣiṣẹ́, kò ṣiṣẹ́ mo sì ń gba sálárì níbi iṣẹ́. Kò ṣiṣẹ́ mo dẹ̀ sì ń gba sálárì níbi iṣẹ́. Automatic olè ni. Tí ìṣe kékeré. Nǹkan kan dẹ̀ wà lọ́rọ̀ àwa Nàìjíríà sì pé a kì í fẹ́ gbà. Tiwa ló máa ń borí, a kì í fẹ́ gbà. Ẹ wo nǹkan kan. Embassy ò láwọn ò fún wa ń visa. Ẹ jẹ́ ká ti bi ìṣáná ká kíyèsí oògùn. Gbogbo àwa tó bá máa ń travel tá máa ń rìnrìn àjò dáadáa. Embassy ò láwọn ò fún wa ń visa. Bá a bá wo embassy, wọ́n á ní kí lẹ fẹ́ lọ ṣe. Ẹ ṣàlàyé fún wọn pé ẹ fẹ́ lọ kí ọ̀rẹ́ yín àbẹ́ fẹ́ lọ kí àwọn èèyàn tó wà ní Amẹ́ríkà àbí tó wà ní abroad ni. Wọ́n á ní ọ̀sẹ̀ mélòó lẹ fẹ́ lò, wọ́n á ní ọ̀sẹ̀ 2 péré lẹ fẹ́ lò. Wọ́n á fún yín ní visa. Àmọ́ gbogbo dọ́kúmẹ́ǹtì tẹ́ ẹ kó lọ sí embassy ẹ̀ ń gbà tẹ́ ẹ̀ ń lo visa. Ṣẹ́yìn ló ní dọ́kúmẹ́ǹtì náà ni. Àwọn dọ́kúmẹ́ǹtì tán sáré tó pọ̀ lólúwọlé lọ́hùn. Nígbà tán kó gbogbo ẹ̀ papọ̀, embassy tún fún yín ní visa. Nígbà tẹ́ ẹ̀ ń lọ, ẹ tún dẹnu ọ̀nà. Wọ́n ní ó dà bẹ́ẹ̀ bá dèlù wọn ní port of entry, wọ́n lò yín wọlé ní 3 weeks àbí 1 month. Ẹ tún débẹ̀ náà,
ẹ̀tún overstay ó wá di pé problem à ń wáwé káàkiri. Nígbà tá à ń wáwé ká bẹ̀rẹ̀ sí ń wáwé káàkiri à ń wáwé káàkiri, a tún rí ọmọ òyìnbó ń bẹ̀ àfóyìnbó a ní ká fi gbàwé. Nígbà tá a tún fi gbàwé tún jókòó jẹ́ náà, ó tún di pé ìlú wa náà ní àwọn Nigerians náà ní a tún bẹ̀rẹ̀ sí ń fa gbòòrò káàkiri lọ́tún lósì lọ́tún lósì. Nǹkan táwọn òyìnbó sọ ni pé ẹ wá sí ìlú wa, bẹ́ẹ̀ bá wá sí ìlú wa ẹ wo nǹkan tẹ́ ẹ fẹ́ wò ẹ jáde síta, bẹ́ẹ̀ bá jáde síta tẹ́ bá tún fẹ́ padà wá ń gbà míì àá tún padà àá fún yín ní visa ìkíni. Bọ̀ tó di pé condition Nàìjíríà ó jẹ́ kó ní kálukú di èrò abroad pátápátá. Condition Nàìjíríà ó jẹ́ kó ní kálukú di èrò abroad pátápátá. Àfaramọ́ àgbà bẹ́ẹ̀ pé condition ló fà á. Bí ìlú wa náà bá dáa kò sí nǹkan táwọn wá lọ sí abroad. Ṣé ìlú tó jẹ́ pé ẹ̀ san táàsì ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ń gba £1,000 lóṣù, ẹ̀ san táàsì ẹ̀ san gbogbo bíìsì gbogbo nǹkan tẹ́ fi san pátápátá nínú £1,000 £600 ti bá bíìsì àti táàsì lọ ó kù 400 ẹ fẹ́ jẹun sẹ́nu, èlò ló wá fẹ́ kù, èlò lẹ fẹ́ fi ránṣẹ́ sí fámìlì inú ilé, èlò lẹ fẹ́ fi ránṣẹ́ sí fámìlì inú ilé. Bọ́ọ̀rọ̀ abroad ṣe rí ní ẹ̀ tí gbogbo wa mọ̀. Àmọ́ ìjà àwa fúnra wa gangan ìjà wa gan kíyèsára. Ariwo ti pọ̀ jù. Lẹ́yìn náà bá wo nǹkan tí mò ń sọ. Ẹlòmíì ń lọ ní Muritala, ó ń lọ láti London ó ń lọ sí Nàìjíríà ló ti gbé fóònù on my way to London Heathrow selfie ló yà nínú nígbà tó ń lọ. Ó tún kúrò ń bẹ̀ ó tún dénú plane tán ló tún ya fọ́tò inside the plane ó tún gbé sórí Facebook. Ìgbà tó dé Nàìjíríà náà tán Muritala Muhammed Airport ó tún gbé fóònù náà now in Muritala Muhammed Airport Ìkẹjà Lagos ó tún gbé sórí Facebook. Nígbà tó tún kúrò ń bẹ̀ ó tún lọ sábúlé wọn ó tún ya fọ́tò on my way to my village ó tún gbé sórí Facebook. Tó bá wá ṣẹlẹ̀ bóyá àwọn kí ló máa ń pè wọ́n, bóyá àwọn amúrọ̀bà wá dá wọn lọ́nà, wọ́n gbowó lọ́wọ́ rẹ̀, wọ́n gba oríṣiríṣi lọ́wọ́ rẹ̀, á wá ní ọ̀rẹ́ òun kan tó wà ní Nàìjíríà ló sẹ́ẹ̀tì wọn kò mọ̀ pé òun gangan tóun lọlé fúnra ẹ̀ ó ti pariwo ara ẹ̀ láti London Heathrow ló ti bẹ̀rẹ̀ sí ń ya fọ́tò tó ti ń ya selfie tó ti ń kọ sórí Facebook. Àwọn àjẹ́ ilé wọn àtòṣó ilé wọn tó ẹ́ tó ti gbàgbé rẹ̀ láti bí ọdún bíi 5 láti bí ọdún bíi 10 ẹ ṣe Princess Ṣadé ó ti àláàtì olè ibi tó nǹkan wà. Àwọn àjẹ́ ilé wọn tó jẹ́ wípé ó ti gbàgbé ẹ̀ láti bí ọdún bíi 10 sẹ́yìn, àwọn náà wá rí pé ọmọ tá a ti gbàgbé yìí òun náà ó tún ti ń bọ̀ padà, àwọn náà wá dúró dè. Tó bá wá padà tó padà sí abroad tó wá padà sí London tán á wá ní àǹtí òun kan ló ń ṣe òun àbí ẹ̀gbọ́n òun kan, kò mọ̀ pé òun fúnra òun ló ti fi ẹnu ara ẹ̀ ló ti ó fọwọ́ ara ẹ̀ fi pariwo ara ẹ̀. Tó bá tún lọ sí Amẹ́ríkà pàpọ̀ ń lọ sí London padà á tún gbé sórí Facebook on my way to Muritala Muhammed Airport going back to America. Kí ló dé? Dayo Ṣógúnlẹ̀ kò sí nǹkan tó burú, ẹ máa gbọ́ mi Mr. Dayo Ṣógúnlẹ̀ kò sí nǹkan tó burú nínú selfie. Àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ya selfie ẹ mọ orú selfie tẹ́ máa yà. Ẹni tó ń lọ sábúlé ẹni tó lọ sí Nàìjíríà tó bẹ̀rẹ̀ sí ń ya selfie nínú plane láti inú plane ló ti dé Nàìjíríà wọn gangan ti àláàtì àwọn àjẹ́ ilé wọn àwọn oṣù ilé wọn bóun bọ̀ Nàìjíríà padà. Bí nǹkan bá wá ṣẹlẹ̀ ní Nàìjíríà àwádìí tó bẹ̀rẹ̀ sí ń sá káàkiri bẹ̀rẹ̀ sí ń sá sọ́sọ́ bẹ̀rẹ̀ sí ń sá sósì. Àìmọye nǹkan tó jẹ́ pé àmọ́ bẹ́ẹ̀ bá wo àwa Nigerians àìmọye nǹkan ló jẹ́ pé àmọ́ àwa ló máa ń ṣe bẹ́ẹ̀ tó mọ nǹkan jù. A máa ṣe bẹ́ẹ̀ tó mọ nǹkan jù nǹkan tá a mọ̀ a máa ṣe bẹ́ẹ̀ ni tó mọ̀. Kì í ṣe pé ṣe rí ìlú kan tí mo lọ ní àìpẹ́ yìí third world country ni wọ́n third world country wọ́n ṣì ń struggle pé káwọn náà survive ni but kò sí nǹkan gbogbo nǹkan náà fi bẹ́tà wa kò sí nǹkan tí wọ́n fi bẹ́tà wa pátápátá. Third world country ni wọ́n struggle ni wọ́n ní nǹkan kan wọ́n lépo kò sí mineral resources kankan wọ́n ní coal wọ́n ní gold kò sí silver kò sí anything fún wọn rárá àmọ́ wọ́n bẹ́tà wa ẹni kí náà fi bẹ́tà wa. Gbogbo ọjọ́ tí mo lò ń bẹ̀ iná wọn ò ṣẹ́jú gbogbo ọjọ́ tí mo lò pátápátá ń bẹ̀ iná wọn ò ṣẹ́jú látàárọ̀ dalẹ́. Gbogbo ojú ọ̀nà wọ́n ní every 6 months náà máa ń tún ojú ọ̀nà wọn ṣe. Wọ́n ní every 6 months náà máa ń tún ojú ọ̀nà wọn ṣe.
ṣé ìgbà tí mo sọ yìí wọ́n every 6 months náà tú ojú ọ̀nà wọn ṣe. Airline tí wọ́n gangan tìlú ẹ̀ gangan òun ni mo fò lọ síbẹ̀, airline yẹn gangan. Nígbà tí mo débẹ̀ mo ń sọ fọ́ọ̀rẹ́ mi tàjọ wà bẹ́ẹ̀, mo ní airline kò tiẹ̀ ní tẹlifíṣàn, ìyẹn ní èwo lẹ ní Nàìjíríà, ṣé Nàìjíríà Airways wà? Ọjọ́ wo láti Nàìjíríà Airways bẹ̀rẹ̀, bóyá látàyé àwọn bóyá láti 1970s àbí ọjọ́ òní ibùdó Nàìjíríà Airways wà. Èyí tí president wa gan lò tó jẹ́ jẹ́ẹ̀tì gan tí president wa ń lò, Nàìjíríà Army náà kọ sí lára ẹ lọ wò dáadáa, private jet ni Nàìjíríà Army náà kọ sí, kì í ṣe Nàìjíríà Airways. Mo wá sọ mo ní ṣe tí Nàìjíríà Airways gan bá wà mélòó nu wà ló fẹ́ wọ̀, torí pé wọn ò ní ra tuntun. Àwọn tán ti lò alókù bóyá bíi 30 years ago náà máa lọ rà ká gbèsè ta ní ká máa wọ̀. Àwọn fúnra wọn wọ́n ń gun jet, wọ́n ń gun private jet, wọ́n wá máa fi ẹ̀mí àwọn èèyàn wọ́n máa fi wéwu káàkiri ojú ọ̀nà. Ìlú yẹn ò ní nǹkan kan, wọn lépo, wọn ní nǹkan kan. Orí foreigner ni wọ́n ti ń make owó wọn, orí foreigner ni wọ́n ti ń make owó wọn. Àwọn foreigner tó wá fún táwọn wo bílù wọn ṣe rí, owó tẹ́ máa san fún wọn ni wọ́n ti ń make owó. Then wọ́n allow private, àwọn private organizations, private investors, àwọn náà wá tán wá invest. Wọ́n ní train LRT, MRT, line 1, line 2, line 3 bọ́n ṣe ní nìyẹn. Ẹ lọ wo seaport wọn bó ṣe ń ṣiṣẹ́. Wọn dẹ̀ ní nǹkan kan, third world country la pè wọ́n. Èèyàn mélòó ló ń gbàdúrà nínú wọn? Àwọn tí mò ń sọ ẹ lọ wo China, ẹ lọ wo àwọn India, èèyàn mélòó ló ń gbàdúrà ní China? Ẹ wo báyìí wọ́n ṣe rí sí ayé àwọn Nigerians. Adẹ̀sọ̀pá àlépo ìlú tí mò ń sọ yìí, Nigeria ń fún wọn ní $100,000 every year nítorí pé flood máa ń wà nílùú wọn, omi máa ń gbé wọn lọ every year. Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá ẹ sọ pé a ní wọn Nàìjíríà, lóòótọ́ a ní. Every year ní Nàìjíríà ń fún ìlú yẹn ní $100,000 every year torí wípé omi máa ń gbé wọn lọ, alówó jù wọn lọ, àmọ́ ẹ lówó bí ìlú wọn ṣe rí. Ibi táwọn bá ti ń gbàdúrà tá ń ṣe tá ń kan rí mọ́lẹ̀ tá ń ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi, àwọn máa ranjú lẹ̀ báyìí, wọ́n máa wò yín ràn ni, wọ́n á wò pé kí ló ń ṣe tó ń kan rí mọ́lẹ̀, kí ló ṣe. Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà wọn. Ẹ̀gbọ́n kúyẹ̀ Robert, ẹ mọ nǹkan tí mò ń sọ dáadáa. Wọn ní nǹkan kan, third world country ni wọn, àwọn náà ṣì ń struggle rẹ̀ pọ̀ gbogbo nǹkan ló pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Tó bá jalè ńlú yẹn, tó bá jẹ́ pé ọmọ ìlú wọn ló jalè tó yọ wọ́lẹ̀tì yín, tó bá yọ wọ́lẹ̀tì yín, tó bá jẹ́ ọmọ ìlú wọn wọ́n máa wòran nítorí wọn ní fẹ́ kẹ́ lù pa. Àmọ́ tó bá jẹ́ foreigner ló jalè ńbẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ń pariwo ni torí pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn gidi, kì í sọ̀rọ̀ kékeré. A máa pariwo pa nífẹ̀ẹ́ ara wa. Ó tún bá wa dé ní church náà. Bẹ́ẹ̀ bá jáde ní church lónìí, àwọn kan gbé mọ́tò wá, àwọn kan ò gbé mọ́tò wá. Ẹ wá àwọn tó gbé mọ́tò wá yẹn, wọ́n wá roll down. Ó yẹ kán roll up ní o, kí èsì máa fẹ́ sí wọn, wọ́n wá roll down. Wọ́n fẹ́ kẹ́ máa rí wọn. Wọ́n á dẹ̀ máa kọjá lẹ́gbẹ̀ẹ́ yín. Brother, ibo lẹ̀ ń lọ, ẹja gbé yín, kò sí nǹkan tó tọ́. Àwọn àdé fi ara wa. Tábà àdèjọ́ ń sin Ọlọ́run kan, gbogbo wa jọ ń pàtẹ́wọ́, àjọ ń sin Ọlọ́run lójoojúmọ́. Àwọn kan níjà àwọn kan lọ, àwọn kan kówó pamọ́. Àwọn kan níjà àwọn kan lọ, àwọn kan kówó pamọ́. Owó tó ẹ pé ìran wọn ò lè ná tán. Ẹ̀dẹ̀ ń wo àwọn èèyàn, wọ́n ń jìyà lóríṣiríṣi. Awíwíwí àsọsọsọsọ, àtúnfọ̀rọ̀ àfi kìlọ̀ ìwà. Àmọ́ kò sẹ́ni tó fẹ́ gbọ́. Ọ̀nà àtijẹ oníkálukú ń dù káàkiri. Wobia, Ojukokoro, àfẹ̀mí, ẹrú tọmọ ẹnì kejì náà. Ẹ̀rù gbẹni bá rántí ikú Gáà kò ṣe rere ilé ayé. Àwa mọ orúkọ Nàìjíríà wá di orúkọ tó jẹ́ wípé labroad ó jẹ́ orúkọ tó ń sá fún. Ẹ lọ wo àwọn ìlú tó jẹ́ pé pálí wá wọ̀, passport wa tó wọ̀ ńgbà kan. As far back as 1970s báwa ṣe gbọ́, pálí wa ṣì free sí London. Ìgbà tẹ́bìtì ń délẹ̀ tí gbogbo nǹkan di pé ó dayọ̀ lọ́dún pé kí Nàìjíríà máa gba visa kó tó wọ London. Singapore nílẹ̀ lẹ́ǹbẹ̀ yẹn, pálí wa àgbà visa wọ̀bẹ̀. Bọ̀nsìn pálí wa ti ń wọ Singapore. Àmì láti gba visa wọ Singapore.
àìmọye ìlú tó yẹ pé pálí Ghana wọbẹ̀ freely, àìmọye ìlú tó yẹ pé pálí Cameroon tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ó wọbẹ̀ freely. Wọ́n bá gbogbo ẹ̀, wọ́n dojú gbogbo ẹ̀rù pátá. Ọ̀nà ìgbàlà ó di àfagbára wọ̀. Àwọn kan sọ wípé Nàìjíríà máa dáa, Nàìjíríà ò lè dáa. Àwa ń bẹ Ọlọ́run pé kí Nàìjíríà dáa lójoojúmọ́ ni. Àwọn kan wà nídìí ìbàjẹ́, báwa ṣe ń struggle. Aṣíwájú Alhaji Ramon ẹ ṣé, àwa kan bẹ Ọlọ́run lójoojúmọ́ pé kí Nàìjíríà dáa. Àwọn kan wà nídìí ìbàjẹ́ tó wọn fẹ́ kó dáa torí pé ìdí ìbàjẹ́ làwọn ti ń jẹ. Káwọn máa bọ̀ kílẹ̀ máa rọ́ kì kán máa héèlì wọn bàbá o, ọ̀rá ìsà ó ti bá gbogbo wọn lára mu pátápátá. Wọn ò ní fẹ́ jẹ́ kí àwọn tó kù náà káwọn náà dàbí tiwọn, nítorí pé bẹ́ẹ̀ bá ti dàbí tiwọn kò sẹ́ni tó máa ṣe ọ̀rá ìsà fún wọn mọ́, kò sẹ́ni bọ́dì tó máa ṣe ọ̀rá ìsà fún wọn mọ́. So wọn ò ní jẹ́ wọn ní fẹ́ kẹ́ dàbí tiwọn. Báwọn kan ṣe ń túṣe làwọn kan ṣe ń bàjẹ́. Ẹ wo Buhari ńgbà tó débẹ̀, káná fún bàbá yìí láyè ní nǹkan tó fẹ́ ṣe ní Nàìjíríà kì í ṣe kékeré náà. Ṣùgbọ́n àwọn kan wà tó pé ìdí ìbàjẹ́ yẹn náà ti ń jẹ, àwọn yẹn dúró síbẹ̀. Ìdí ìbàjẹ́ láwọn ti ń jẹ, wọ́n dúró síbẹ̀ pé àwọn ò ní jó dáa. Bẹ́ẹ̀ bá bí everybody léèrè, wọ́n fẹ́ eradicate corruption náà ni. Bẹ́ẹ̀ bá bí everybody léèrè, wọ́n á ní àwọn fẹ́ kí corruption kan eradicate corruption but irọ́ náà ń pa. Bọ́n bá eradicate, kò sẹ́ni tó sọ pé kán máa eradicate corruption. Bẹ́ẹ̀ bá bí wọ́n léèrè, wọ́n náà fẹ́ kí eradicate corruption náà ni, ṣùgbọ́n irọ́ ni nǹkan tó ń ṣe lábẹ́lẹ̀, nǹkan tó ní kálukú ń tọwọ́ bọ̀ lábẹ́lẹ̀ ó ju wípé kán fún Buhari láyè kó eradicate poverty lọ. Giwa Shuaib, bàbá mi ẹ ṣé, it's not about prayer. How many prayer they are doing in China? Ẹ ṣé, Germany gbàdúrà, àdúrà mélòó náà ń gbà ní Denmark àti US ga àdúrà mélòó náà ń gbà. Even as at now, rate of crime in America is more compared to Nigeria. Still is a well-managed country. Our leaders is a problem. Ẹ ṣé bàbá Giwa Shuaib. Ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn. Àwọn kan fẹ́ kó dáa, àwọn kò fẹ́ kó dáa. Ẹ̀gbọ́n Kúyẹ̀ wọ́n ní unless Nigeria bá split, nothing can be corrected. Àwọn kan sọ pé kí Nigeria split, àwọn kan ní kó má split. But ẹ jẹ́ ká wo nǹkan kan. Charity begins from home. Ẹ jẹ́ káwa gan ká wuyì ara wa wò gangan fúnra wa. Káwa gangan ká yẹ. Bẹ́ẹ̀ bá bi èmi léèrè, mi ní mo fẹ́ kó dáa, mo fẹ́ kí Nàìjíríà dáa. Bẹ́ẹ̀ bí tọ̀hún léèrè, àná fẹ́ kí Nàìjíríà dáa. Bí mo ṣe ń bá lọ lẹ́ẹ̀kan, ariwo ti pọ̀ jù. Ọmọ nílùú tí mò ń sọ yìí, àwọn náà ń ṣe gbogbo àwọn nǹkan, àwọn náà corrupt náà. Ṣáwọn Ghana ò corrupt ni? Ṣáwọn Cameroon ò corrupt ni? Ṣọ́dọ̀ African countries ò corrupt ni? But àwọn ò lè pariwo. Àwọn ìpariwo. Ṣùgbọ́n Nàìjíríà, ẹ jẹ́ kí Nàìjíríà ní 1 million lọ́wọ́. Ariwo bẹ̀rẹ̀ ní ìkàkan òwọ́ndì wọn. Gbogbo ìgboro bẹ̀rẹ̀ sí máa dàrú pátápátá, kí ló dé? Àìmọye àwọn tó corrupt jù wá lọ, àìmọye. Mo dé ìlú kan ní a few months ago, wọ́n ní leader wọn kó $100,000 jẹ, wọ́n wá tì mọ́lé. Mo wá ní nígbà tí ẹnìkan kó $100,000 jẹ tán tì mọ́lé, Nàìjíríà tó táwọn èèyàn ti ń kó billions jẹ ńkọ́? Tán kó billions of naira, tán kó billions jẹ, billion dollars tán kó jẹ. Tó wá pé owó ìlú yẹn ni wọ́n máa pa ẹni yẹn nìyẹn báyẹn. But Nàìjíríà wọ́n kó billion dollars jẹ, kò dẹ̀ sí nǹkan kan tá a ṣe sí. Kò sí nǹkan kan tá a ṣe sí. Gbogbo owó tán náà ń gbà Nàìjíríà tán kó pamọ́, ibo lowó náà wà gan. Ebi ń pa àwọn aráàlú, ọdún mẹ́rin máa pé. Ebi ń pa àwọn aráàlú. Wọ́n ké lórí rédíò. Ẹni tó bá máa ń gbọ́ Fresh FM dáadáa, ẹni tó ń gbọ́ dá radio stations, ẹ gbọ́ táwọn èèyàn bá pè wọlé oríṣiríṣi tán máa ń sọ. Aṣíwájú Alhaji Ramon $100,000 lásán náà kó jẹ́ ìlú yẹn tán tì mọ́lé. Wọ́n wọ̀ díẹ̀ débi pé tán bá kówó jẹ ìlú yẹn, nílùú yẹn tán bá kówó jẹ, wọ́n ná sílùú wọn ni. Wọ́n á ná owó tán kó jẹ, wọ́n á tún ná sílùú wọn. Wọ́n á invest níbẹ̀ ni. Ẹ jẹ́ káwọn tí a kówó jẹ nínú ilé
bọ́n bá kó jẹ abroad náà kó lọ, nígbà tó bá tún kó dé abroad wọn ní fi ṣe nǹkan gidi. Ara àwọn street tó lórúkọ jù ní London, àwọn ilé tó fáìn jù ń bẹ ọmọ Nàìjíríà ló ní. a kàn mówó a fi owó rí nǹkan mọ́lẹ̀ sí abroad, ẹlòmíì a ṣe fàájì a ṣayé bó ṣe wù, ó tún padà lọlé ó tún lọ kówó míì wá. Òyìnbó mélòó lẹ́yìn tó ń kówó láti bí lọ Nàìjíríà tó lọ ń wéṣì owó sí Nàìjíríà. Ọlánìkẹ́ Balógun ẹ ṣe kò sífẹ̀ẹ́ láàrin ara wa bó ṣe sọ ní ẹ̀ẹ̀kan. Òyìnbó mélòó ló ń kówó lọ Nàìjíríà tó fẹ́ lọ náwó sí Nàìjíríà, àfi tó máa gbé láti Nàìjíríà pé contract kan wà táwọn fẹ́ kó wá ṣe. Ó tán nǹkan tó òyìnbó fi ń kówó lọ Nàìjíríà nìyẹn. Gbọ́dọ̀ dẹ̀ fẹ́ lọ wo àwọn ibi ìgbafẹ́ wa tó wà Nàìjíríà, Ẹ̀rìnjẹ̀ṣà waterfall, Ẹ̀rìnjẹ̀ṣà kìnìkan. Princess Ṣadé wọ́n fẹ́ execute ẹni tó jí fóònù but wọ́n rí ẹjọ́ dá fún àwọn tó kó owó Nàìjíríà jẹ́ ẹ ṣe. Nígbà téèyàn jí fóònù tán ló fẹ́ pa àwọn tó wá kówó jẹ ń kọ́, kí ni wọ́n fẹ́ ṣe fún wọn? Kí ni wọ́n fẹ́ ṣe fún wọn? Ẹ wo orú ìdájọ́ yẹn. Gbogbo wa dẹ̀ jọ ń jí àjọ ń wòra wa lójoojúmọ́. À ń jí à ń wòra wa lójoojúmọ́. Wọ́n náà ń kówó jẹ. Ẹ kíyèsí àwọn owó tó ń kó jẹ, àwọn owó tó ń kó pamọ́ táwọn FCC ń kó jáde. Ẹ kíyèsí àwọn owó náà. Owó ẹ̀jẹ̀ ló pọ̀ jù ń bẹ̀. Owó ẹ̀jẹ̀ ó ti dàpọ̀ mọ́ owó táwa gangan ná fúnra wa Nàìjíríà. Òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ ohun. Owó ẹ̀jẹ̀ ó ti dàpọ̀ mọ́ owó tá à ń ná. Ẹ̀yẹ worú nǹkan mẹ́ nígbà tó owó ẹ̀jẹ̀ bá ti dàpọ̀ mọ́ owó tá à ń ná. Kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀? Kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀? Wọ́n á nílé gbogbo owó tán gbà lọ́wọ́ yẹ tán rìkọ́fà láti ọjọ́ tí Buhari ti dórí ìjọba náà ti ń rìkọ́fà owó. Níbo lowó náà wà? Àwọn ìnáwó náà síta. Níbo lowó náà wà? Àpò ráìsì sì wà bó ṣe wà Nàìjíríà báyìí. Wọ́n ní dọ́là ráìsì, dọ́là lọlẹ̀, dọ́là ráìsì. Ìgbà tí dọ́là ráìsì everybody ló pa pé dọ́là ráìsì. Ẹlòmíì iṣẹ́ ti ìjọmọṣẹ́ dọ́là, a ní dọ́là ráìsì. Bẹ́ẹ̀ fẹ́ gọ̀kadà, ọlọ́kadà ní dọ́là ráìsì. Kí ló mọ̀ nípa dọ́là ráìsì? Bẹ́ẹ̀ fẹ́ jẹun nílé oúnjẹ, wọ́n ní oúnjẹ tí wọ́n wá ní dọ́là àti ráìsì. Bẹ́ẹ̀ fẹ́ wo tẹ́kisí, wọ́n ní tẹ́kisí dọ́là ráìsì. Gbogbo ẹ̀ dọ́là ráìsì, everything dọ́là ráìsì. Tán sẹ́ǹdì owó sí ní àti Amẹ́ríkà náà, tán sẹ́ǹdì dọ́là sí, tó lọ ṣẹ́ dọ́là lọ́dọ̀ àbòkí inú ilé tó pè ẹ̀, òun náà tó ń ṣe nǹkan pé dọ́là ráìsì. Ṣé dọ́là tó ráìsì ṣé kì í ṣe pé òun ló pè é ni? Ó sì ń parọ́ pé dọ́là ráìsì. Ṣé ó mọ̀ tó mọ̀ nǹkan tó ṣe fóun? Ẹlòmíì ò mọ̀ nǹkan kan. Gbogbo wọn kàn máa pa dọ́là tó ti já wálẹ̀ ń sìn, nǹkan ò wálẹ̀ mọ́ Nàìjíríà. Ìròyìn gbogbo ẹ̀ náà là ń gbọ́. Dọ́là ò wálẹ̀ mọ́ Nàìjíríà. Dọ́là wálẹ̀ Nàìjíríà, nǹkan ò wálẹ̀ mọ́. Gbogbo nǹkan sì wọ́n bó ṣe wọ́n náà ni. Bẹ́ẹ̀ bá fẹ́ gbalé láwọn ibì kan ní abroad, bẹ́ẹ̀ bá fẹ́ gbalé, bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n á sọ fún yín pé not for Nigerians. Wọ́n á ní not for Nigerians. Bẹ́ẹ̀ fẹ́ gbalé láwọn ibì kan. Aṣíwájú rẹ̀ àmọ́ ẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ. Wọ́n á ní not for Nigerians. Kí ló dé? Bẹ́ẹ̀ bá wáṣẹ́ gan tẹ́ débi iṣẹ́ kíbi kan tẹ́ fẹ́ gbaṣẹ́, wọ́n á ní Filipino preferred, wọ́n á ní Indian preferred, wọ́n á ní Westerner preferred, but not for Nigerians. Kí ló dé? Gbogbo ibi tá a bá ti dé àṣà máa da gbogbo ẹ̀rù pátápátá ní kí ló dé? Wọ́n á sọ pé Nàìjíríà ní ìgbéraga. Wọ́n á ní bá ṣe máa ń bá wọn sọ̀rọ̀ ò dáa. Wọ́n á ní anígbéraga. Wọ́n á ní bá ṣe máa ń bá wọn sọ̀rọ̀, wọ́n á ní kò dáa. Mo lọ ra nǹkan nínú mọ́ọ̀lù ìjọ kan. Ọ̀gbẹ́ni kan náà ra nǹkan, ó wà níwájú mi. Ìyẹn sanwó tiẹ̀ tán. Kábíyèsí ọba Saheed Ibrahim Ọlámilékan ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé. Ìyẹn sanwó tiẹ̀ tán. Nígbà tó sanwó tán, ó dàbí pé ọmọ yẹn ó ṣe mistake fún ní change tí ó yẹ kó fún. Owó change tó ọmọ yẹn fún kò pé. Change yẹn ò pé. Bí arákùnrin ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ yẹn nìyẹn, kò sí nǹkan tí ó fojú ọmọ yẹn rí tán. Tó bẹ̀ sí sọ̀rọ̀ sí pé ṣó fẹ́ jowó mọ́lẹ̀ ni lórí pé ọmọ tó ta nǹkan fún ẹ nínú mall ó ṣe mistake fún ní
change tí ó pé ni ọmọ ẹdẹ láti máa sọ pé kó má bínú pòun ò mọ̀ kò sí nǹkan tí bọ̀bọ̀ yóò ṣe tán èmi ló wá ń pèpè arákùnrin ẹ ní sùúrù nàìjà ni mí ẹ ní sùúrù ẹdẹ ń pariwo lọ́mọ ẹ lórí iṣẹ́ ọmọ ẹ wà at stake because táwọn supervisor ẹ bá gbọ́ pé kò fún ẹ change pé problem ni ó dẹ̀rù títọ́ mọ́ yìí ó bẹ̀rẹ̀ sí ń pariwo lálálálá ó wùwà nàìjíríà àbí nàìjà o àbí kíníkan o eléyìí ló jẹ́ tọ̀hún ló jẹ́ kí ló dé ó bá jẹ́ nàìjà ṣé wọ́n ní kò jẹ́ kírímínà ni bó bá jẹ́ nàìjà ṣé wọ́n ní kò jẹ́ kírímínà ni nàìjíríà kì í ṣaláruwo àwọn tó wà nínú ẹ̀sọ́ nàìjíríà ẹ̀sọ́ daruwo ọ̀tẹ̀ pọ̀ láàrin àwa yorùbá ọ̀tẹ̀ pọ̀ ọ̀tẹ̀ ti pọ̀ jù nígbà tẹ́ bá rọmọ kékeré tó bá ń dàgbà ká parapọ̀ ká fà lọ́wọ́ sókè a tún máa béèrè pé instead a tún máa béèrè pé kí ni nǹkan tó ń wá ń di nǹkan tó ń ṣe a máa béèrè pé kí ni nǹkan tó ń wá ń di nǹkan tó ń ṣe ẹ fa ẹni lọ́wọ́ sókè kóun náà lè gòkè àgbà ẹ máa béèrè pé kí ni nǹkan tó ń wá nídìí nǹkan tó ń ṣe ṣó ń rówó nídìí nǹkan tó ń ṣe lọ kí ló dé béèyàn kan ràn wá lọ́wọ́ tó mú wa débì kan nígbà tó wá láti nàìjíríà tó ń gbà ẹ́ sílé ní abroad ó wá jẹ́ pé ọkọ ẹni tó gbà ẹ́ sílé abroad yẹn gangan òun ló wù ẹ́ tó fẹ́ gbà ìyàwó ẹni tó gbà ẹ́ sílé abroad yẹn gangan òun ló wù ẹ́ tó fẹ́ gbà wọ́n gbà ẹ́ síṣẹ́ ó bẹ̀rẹ̀ sí ń wádìí ẹni káàkiri ibi iṣẹ́ kí ló dé ó parapọ̀ mọ́ àwọn tó kù ẹ dìtẹ̀ mọ́ wọn ẹjọ́ dìtẹ̀ mẹ́ni yẹn kí lè fẹ́ fọ̀tẹ̀ ṣe ìlara owú méjèèjì ló wà láàrin àwa yorùbá náà ni o ara nǹkan tí kò jẹ́ kí nàìjíríà dáa jẹ́ kí ìlọsíwájú nìyẹn bẹ́ẹ̀ ni sísítà mi Ṣọlá Ọmọlànà King ìlara owú ó ti pọ̀ jù kí ló dé béèyàn bá jowú kó jowú sí nǹkan tó dáa kó jowú positively kì í ṣe pé kó jowú negatively tó bá ti jowú negatively ó ti dì lára tọ́rẹ́ mi bá rago tí ń bá rago náà pé ọ̀rẹ́ mi mo dẹ̀ láìkí ago tó lò yìí o èmi náà fẹ́ rarú ẹ̀ ó jowú ẹ̀ àmọ́ tó bá ti di pé ọ̀rẹ́ mi wá ago tí mo rà yìí ṣé o láìkí ago wo ló rà ago tó jẹ́ wípé 100 rìà náà ń ta 100 peso náà ń ta lóṣòdì àbọ̀ 100 kìnnìkan náà ń ta ní 100 naira náà ń ta lóṣòdì meanwhile òun gangan tó náà rí nǹkan yẹn tó nǹkan rí nǹkan yẹn ó wu òun gan fúnra ẹ̀ o àmọ́ ìlara ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ẹ ṣe sísítà mi ìgbà tọ́lọ́run dáyàn láwòrán ara ẹ̀ gan ó dá wa láwòrán ara wa ó dá ọlọ́run dáyàn láwòrán ara ẹ̀ ó sọ pé òun regret gan pé òun tún dá wa tán torí pé ìwà ẹ̀ rí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn gbogbo ẹ̀ ló kúnú ẹ̀dá kí la fẹ́ fi ṣe àwíwíwí àsọsọsọsọ àforíkìlọ̀ ìwà kò sẹ́ni tó fẹ́ gbọ́ inú yorùbá kì í dùn sí lọ síwájú ọmọlàkejì oríire ló ẹ wo social media tá à ń lò yìí lóòótọ́ ọlọ́run lo social media yìí láti gbé ògùn àwọn kan jáde ọlọ́run lo ibi láti yí ọkàn àwọn kan padà sí rere bọ̀ bó ṣe ní positive náà ló ṣe ní negative ọ̀pọ̀lọpọ̀ láyé wọ́n ti bàjẹ́ lórí ọ̀rọ̀ social media pàápàá lórí Facebook yìí àìmọye ló jẹ́ wípé wọ́n ti kúkú òjijì lórí ọ̀rọ̀ Facebook ẹlòmíì ti parẹ́ lórí ọ̀rọ̀ Facebook lórí ọ̀rọ̀ social media ibẹ̀ láti ráwọn tó lówó tó ṣoríire ń bẹ̀ náà kò sí nǹkan tá a gbé àfi tábà yìí ti lò ìlòkulò ní òyìnbó tó ṣe kíní ìwọ̀n mọ̀rí tá a fi ṣe náà á connect ara wa ìdájà àwọn tèmi mọ̀ lónìí orí Facebook ni mo ti mọ̀ wọ́n táàdé jọ ń ṣe bí ọmọ ìyá mi ò lè máa dárúkọ ni wọ́n pọ̀ tó ń wò mí báyìí bá ṣe ń sọ̀rọ̀ mi ò lè máa dárúkọ táàdé ń ṣe bí ọmọ ìyá gbogbo nǹkan nìkan tá a bá ń sọ àmẹ́ tó ń gbọ́ wa
gbogbo nǹkan nígbà tá a bá ń ṣe àmì tó ń wò wá. Àìmọye course mo máa ń receive lójoojúmọ́ lóríṣiríṣi ọ̀rọ̀ tó máa ń bá mi sọ. Àtúngbò social media náà asọ́di nǹkan mi abẹ̀ sí ló ń lòkulò. Kí ló dé? There are many good things sọ́pà lè ṣe lórí social media. Business wà ń bẹ. Ẹni tó bá mọ̀ pé òun good lọ́rọ̀, ó mọ̀rọ̀ sọ, kó bọ́ sórí ibẹ̀ kó máa sọ, kó sọ̀rọ̀ tó ní àǹfààní, ọ̀rọ̀ táwọn ọmọ èèyàn lè kọ́gbọ́n nínú rẹ̀. Nàìjíríà náà ní lójoojúmọ́. Nàìjíríà náà ní lójoojúmọ́. Ìgbéraga ó ti pọ̀ jù, kò já gbádùn. Èmi ló tó báyìí, èmi ló ṣe kíní kan, èmi ló ṣe kíní, kí la fẹ́ gbà ń bẹ̀. Ẹlòmíì ò tó gàngàrà, wọn ní kò tó gìgìrì ọ̀gbà náà ṣe ń pa ó mí fìn. Nǹkan tó jẹ́ gbé sórí Facebook olóò tó bẹ́ẹ̀ olóò jẹ́ bẹ́ẹ̀, kí ló dé? Kí ló fẹ́ gbà nú ẹ̀? Oríṣiríṣi ìwà, oríṣiríṣi gbogbo nǹkan lọ́wọ́. Àbújọba lójoojúmọ́, ìjọba ò ṣe dá. Ṣáwà gan fúnra wa, kí làwa gan ṣe? Ṣáwà gan yí ara wa wò náà ni? Káàtẹ̀ ní pé ìjọba wa gan ò dáa, àwọn wo ló ń jẹ́ ìjọba náà? Ẹlòmíì ní ara ilé tó jẹ́ pé wọn tó gèlè tí wọ́n mẹ́fìn ẹ ṣe sísítà mi ṣọlá ọmọ lànà kí n. Ẹlòmíì wà tó jẹ́ wípé ó súnmọ́ ẹni tó wà lórí ìjọba, ó ń bú ẹni tó wà lórí ìjọba lẹ́yìn pé nǹkan tó ṣe ò dáa. Ó ń sọ pé nǹkan tí ẹni tó wà lórí ìjọba ó ń sọ lẹ́yìn pé kò dáa, àmọ́ tó bá ti rẹ́ni náà kò lè sọ tòótọ́ fún un torí pé òun náà ń jẹ lábẹ́, wọ́n jọ ń jẹ́ ń di ìbàjẹ́ ni. Bó bá dé ta pretend bíi pé kò sí nǹkan kan. Buhari kò fẹ́ ṣèjọba, àgbà kò fẹ́ ṣèjọba, àwọn èèyàn dìbò fún wọn yàn, ó wọlé tán àmọ́ wọn ìjó ṣe. Ẹ wo ọmọ ní bàbá tó sìkì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, nígbà táwọn èèyàn tó máa sọ wọ́n káàdì rúmọ̀ wọn ló ti kú sí London. Kí ló dé? Wọn ìjó ṣe. Àwọn tó fẹ́ kó ṣe, àwọn tó fẹ́ kó dá àwọn wà, àwọn tó fẹ́ kó dá àwọn ló pọ̀ jù torí pé wọ́n ń jẹ nídìí ìbàjẹ́ yẹn. Ẹnìkan sọ kankan fún mi nígbà kan, ó ní ẹ̀ẹ̀kan ṣe àwọn olórí Nàìjíríà kan ṣe wọ́n bí ti àwọn kìnìkan bọ́ yìí ṣe wọ́n ní wọ́n rí ṣe kò pọ́síbù torí nǹkan tó ń bẹ́ lómi sọ̀rọ̀ nínú ilé tẹ́lómi gbé sínú ilé, kẹ́lómi tó kúrò lé ní kíní yẹn ti ń sọ fún pé ibi tó fẹ́ lọ yẹn ò má lọ síbẹ̀ o, nǹkan burúkú wà bẹ́ẹ̀ lé ní. Ẹlòmíì gbéṣù múlẹ̀, ẹlòmíì àfà ló bá múlẹ̀, ẹlòmíì gan ìríjú Olódùmarè ni. Àwọn gbogbo nǹkan tá à ń rí kí ló tà ṣe bọ́lọ̀ sọ̀rọ̀ bá a ṣe lágbára tó láti súnmọ́ lọ́hùn, tá a ṣe bọ́lọ̀ sọ̀rọ̀ kí ìlú wa náà dáa bẹ́ẹ̀. Ṣèbí Nàìjíríà ṣe bá máa ń travel lójoojúmọ́, táwa náà máa ń rí oríṣiríṣi káàkiri. Tá a bá lọ wòran ni, nígbà tá a bá lọ wòran ni o. Tá a bá pàdé sí Nàìjíríà, nǹkan tá a lọ wò ń bẹ̀ yẹn tá a dẹ̀ rí, kí ló tá a lè ṣe sí Nàìjíríà lára àwọn tó já síwájú wa ni mò ń sọ tọ́jú lórí wa, kí ló táwọn ò lè ṣe sí Nàìjíríà? Kọ́lọ̀ ṣàánú wa ni, kọ́lọ̀ ṣàánú Nàìjíríà, Ọlọ́run nìkan ló lè ṣàánú wa. Kó rẹ̀ ń tó lè sọ̀kalẹ̀ wa, ìlú yẹn Ọlọ́run nìkan ló lè ṣàánú wa. Nǹkan tí màá sọ torí mi ò fẹ́ sọ ọ̀rọ̀ jù, èyí tí mo sọ yìí náà kọ́lọ̀ ọba mi dùn kó ṣàánú wa. Wọ́n la ní nǹkan Nàìjíríà, sista Fọlákẹ́mi Ọlọ́run níṣọlá sọ kankan lẹ́ẹ̀kan, wọ́n la ní nǹkan kan Nàìjíríà. Ṣe rí tá a bá sọ pé a ní nǹkan Nàìjíríà kì í ṣe pé kó wà available sí gbogbo wa pátápátá náà. Wọ́n náà lo tí a lè dá Nàìjíríà, wọ́n lo tí a rọ̀bà Nàìjíríà. Èèyàn mélòó ló ń lò ṣó sakuléètì ni? Íńtánẹ́ẹ̀tì tá à ń sọ yìí, àwọn ìlú tó pọ̀ jù kò sílé tẹ́ máa dé tí ò ní, nílé tó pọ̀ jù kò sílé tẹ́ máa dé tí ò ní ní íńtánẹ́ẹ̀tì labroad. But Nàìjíríà ẹ̀mọ ìtàn sọ fún dátà Nàìjíríà ni.
bẹ́ẹ̀ bá pe ọ̀rẹ́ yín kan nílé ń sìn pé kó pàdé yín lórí íńtánẹ́ẹ̀tì láàrin 5 minutes á fún yín ní excuse kan nínú kó ní kò sí iná lórí fóònù òun, kò sí bátìrì tóun, kò sí òun ò cháàjì fóònù òun, ọ̀ kó ní kẹ̀yẹ fóònù ní bóyá bíi ìṣẹ́jú bóyá bíi 10 àbí 15-20 minutes kan kóun ṣẹ̀ṣẹ̀ lọ ra dátà sórí kìíní. Wọ́n ń pa dátà. Mo ń gbọ́ táwọn tèmi sọ fún mi pé wọ́n ń pa dátà ní Nàìjíríà. Ẹ máa pa dátà yín pé kó má máa jò lọ. Ní àwọn ìlú kan tó yẹ pé anyway tó bá dé wifi wà everywhere around. Àwọn ìlú tó wọ́n bẹ́tà wa tó yẹ pé wọ́n bẹ́tà Nàìjíríà. Ẹ imagine. Ọlọ́run ṣàánú wa ni. Ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló mú wa. Part 1 lélẹ̀, part 2 sì ń bọ̀ torí wípé ṣókí lọ́bẹ̀ oge tọ́rọ̀ bá ti pọ̀ jù irọ́ ló ń bẹ̀yìn ẹ̀. Part 1 lélẹ̀, part 2 ń bọ̀ lọ́nà. Gbogbo yín pátápátá ni mo kí pátápátá tẹ́ bá mi gbọ́ ilé mi ò lè dárúkọ yín náà torí wípé èrò pọ̀ lórí bíbá ẹ̀, àmọ́ máa kí gbogbo yín pé ẹ ṣé tí ẹ farabalẹ̀ tẹ́ ẹ gbọ́ mi. Gbogbo yín pa kábíyèsí mo kí yín, Ayọ̀dèjì Olúfẹ́mi mo kí yín, Ọlánìkẹ́ Balógun gbogbo yín pátápátá ni mo kí ẹ ṣé o. Kò ní bàjẹ́ kọ́lọ́run bá mi ìdùn àkóbá wa tú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣe. Ṣọlá Ọmọlànà kí mo kí yín, Arámidé Múlíkàt, Eliz Ọ̀tọ̀lórìn, ẹ ṣé mo dúpẹ́ sísítà mi, kò ní bàjẹ́. Ẹ bá mi share sọ́dọ̀ yín kẹgbọ́. Ẹ jẹ́ kí àwọn tí wọ́n ní àǹfààní láti rí wa káwọn náà gbọ́ bó ṣe ń lọ yìí. Ẹ ṣé mo dúpẹ́, God bless you. Ẹ ṣé, èmi ọmọ yọmọ lójú Olódùmarè náà ni a tún pàdé.